Èmi ni Alhaja Ramota Àdùnní, ọmọ bíbí inú Àgọ́-Ọ̀bà, Abẹ́òkúta. Mo lọ sí Nawarudeen School, Òkè-Ìjẹun. Mo lọ sí secondary school, Muslim school, Ìsàlẹ̀-Ẹgbẹ́. Ìsàlẹ̀-Ẹgbẹ́. Mi ì tẹ̀síwájú gẹ́gẹ́ bí kò sí bí ọmọdé ṣe lè wà kó má ṣọmọdé, àjọ ń kẹ́gbẹ́. Gbogbo àwọn ọ̀rẹ́ mi wọn náà ń lọ síbàdàn, èmi náà ṣáà travel, mo la bá wọn ńbẹ̀. Èmi náà dẹ̀ ní ọnkú kan tó wà ńbàdàn. Ìgbà tí mo débàdàn, wọn náà ti gbé wọn lọ sí Ilé-Ifẹ̀. Ẹ̀gbọ́n mi náà ni Alhaji Lateef Akínbọ̀dé, Waslat Moshood. Mo ṣẹ̀ wá lọ bá wọn ní Ilé-Ifẹ̀, a tún wá padà wá síbàdàn again. Ní gbogbo àsìkò ìgbà náà, iṣẹ́ wo lẹ wá lọ kọ́ ńgbà náà lọ́hùn mà? Mi ì tiẹ̀ wá kọ́ṣẹ́ kankan o. Mi ì kọ́ṣẹ́. Wọ́n ṣẹ̀ admit mi sí ibi iṣẹ́ kan mo ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn. Mi ì dẹ̀ tí ì lò tó bí 2 months níbẹ̀ ni mo bá ṣàbápàdé bàbá ẹni tí mo kọ́kọ́ bímọ fún, tí mo fi lóyún. Mo bá padà s'Abẹ́òkúta. Báwo lẹ ṣe jẹ́ sí bàbá wa Alhaji Àyìnlá Ọmọwúrà tí wọ́n ti dolóògbé nísìnyí? Mo jẹ́ ìyàwó Alhaji Waheed Àyìnlá Ọmọwúrà. Ipò kélòó lẹ wà nínú ìyàwó wọn ńgbà náà lọ́hùn? Èmi ni mo jẹ́ ìyàwó gbẹ̀yìn fún Alhaji Àyìnlá. Ìyàwó mélòó ló fẹ́ ńgbà náà lọ́hùn mà? Ìgbà tán kú ni la ṣe rí gbogbo bá ṣe pọ̀ tó, àmọ́ ṣá a tó 13 nígbà tó kú. Báwo ni Alhaji Àyìnlá Ọmọwúrà ṣe pàdé yín? Ibo lẹ ti pàdé? Báwo lẹ ṣe pàdé gangan tẹ́ fi jọ ń fẹ́ra yín ńgbà náà lọ́hùn mà? Mo ní ṣọ́ọ̀bù ní Àgọ́-Ọ̀bà. Mo jẹ́ ẹni tó ń ta ọtí. Beer parlour mi láti ríra. Tó sì approach mi, but mo kọ̀ jálẹ̀ ńgbà náà. Torí mi ì tẹ̀ wá like ẹ̀, mo bú ni. Mo ń lé wọn ni tán bá ti dé ṣọ́ọ̀bù mi pàápàá, àti wọn àtàwọn ẹmẹ̀wà ẹ̀. But kádàrá Allahu wa kan kádìrì. Ntí ẹ̀dá bá ti kọ́lẹ̀ kò lè tà sí. Lẹ́rẹ̀yìnkùrẹ́yìn ṣá, a fẹ́ra wa. Kí ni ìdí tí ẹ fi kọ́kọ́ fẹ́ gbà fún Alhaji Àyìnlá Ọmọwúrà tẹ́lẹ̀ mà nígbà tó kọ́kọ́ dẹnu ìfẹ́ kọ yín? Ìgbà tí mo ń gbọ́ ìròyìn ẹ̀, tí mo dẹ̀ ń gbọ́ bó ṣe ń ṣe pẹ̀lú àwọn obìnrin, mi ì like ẹ̀. Ìyá mi, irú èèyàn wo ni Alhaji Àyìnlá Ọmọwúrà jẹ́ sí yín lẹ́yìn ìgbà tí ẹ gbà láti máa fẹ́ra yín ńgbà náà lọ́hùn mà? Èèyàn dáadáa ni o. Sórí obìnrin tí ò bá níṣẹ́ lọ́wọ́, òkú obìnrin ni. Mi ì fọ̀rọ̀yàn fọ́ sí i pé ọ̀ranyàn mo fẹ́ gbà nǹkan kan. Èmi náà níṣẹ́ tèmi lọ́wọ́, òun náà mọ̀ pé mo níṣẹ́ mi lọ́wọ́, dẹ̀ ni wọ́n bá kọ́ mẹ́ta tèmi náà lọ́wọ́. Kò bá mi jà, mi ì bá jà. Yàtọ̀ sọ̀rọ̀ wípé bóyá ó sọ pé ọkùnrin kan wá, ọkùnrin kan ṣe gbá, ó tán. Àwọn nǹkan wo ni Alhaji Àyìnlá Ọmọwúrà fẹ́ràn láti máa ṣe ńgbà náà lọ́hùn mà? Tẹ́yìn mọ̀ pé nǹkan Àyìnlá Ọmọwúrà fẹ́ràn láti máa ṣe jù. Ó jẹ́ ẹnìkan tó like àpárá láti máa ṣe. Ó like àpárá láti máa ṣe. Inú kì í ṣe tètè bí. Ó láyàyà, ìwà ẹ̀ dáa. A gbọ́ pé Alhaji Àyìnlá Ọmọwúrà kọrin kan wípé ìyàwó ta bá ti ń gbádùn bó lóhun àtọ̀ tí máa yarí fún. Àwọn kan ní ìyàwó wọn kan ló ń bá wí, àwọn kan ní kì í ṣe ìyàwó ẹ̀. Ẹ jọ̀ọ́ kí lẹ lè bá wa sọ sí orin yẹn mà? Gẹ́gẹ́ bí ìgbónára ọkùnrin, especially Alhaji fúnra rẹ̀, kì máa ń like kí obìnrin kó wà ní ṣọ́ọ̀bù ìyàwó ẹ̀, kó bá rí ẹnìkan tó wọ ṣọ́ọ̀bù yẹn tó wá lénìí, tó di pé ijọ́ kejì kó tún rí pé ó wá. So kò ní like ẹ̀, á fojú dáṣọ ro. Lójú ẹ̀gbà tó jẹ́ pé òun náà oníṣìnà ni,
ojú tí ẹni ẹlòfin ń wò lómi náà. Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ wípé Alhaji Àyìnlá Ọmọwúrà tí wọ́n bá dé ṣọ́ọ̀bù yín gbà náà lọ́hùn tí wọ́n bá rí àwọn ọkùnrin tí wọ́n jókòó, ojú tó máa fi ń wò wọn kò kí ń dá. Àwọn nǹkan wo ni Alhaji Àyìnlá Ọmọwúrà wá ṣe ńgbà náà lọ́hùn tó jẹ́ kàyéfì tẹ́ fi ń wò pé irú ọkùnrin wo lélẹ̀ ní ṣọ́ọ̀bù yín gbà náà lọ́hùn tẹ́ lè sọ fún wa mọ́? Ó pọ̀ o. Níjọ́ kan bọ́ì kan máa ń wá sí ṣọ́ọ̀bù mi. Bọ́ì ọ̀gán fámílì ló máa jẹ́ sí mi nígboro ibẹ̀. Bẹ̀ tó bá ti fi iṣẹ́ dé, young boy ni ọ̀dọ̀ mi, a wá jókòó síbẹ̀ yẹn. A rà gbo ọtí kan pé méjì náà máa òun ṣe fàájì ṣá. Ó dijọ́ kan bálájì ṣe dé ṣọ́ọ̀bù ìjọ́ kìíní bóyá ó ti mú ọmọ yẹn sínú mi lè sọ. Gbàtò dijọ́ yẹn bọ́mọ yẹn ṣe ń mu ọtí lọ́wọ́ báyìí bálájì ṣe dé. Mo ṣáàrí tí àwọn ọmọlẹ́yìn ẹ̀ tán gbé ọtí tó wà níwájú ọmọ yẹn ńlá ní kọ́tà tọ́ḿbìlà wọ́n gbé sọnù wọ́n ti kì mọ́lẹ̀. Kí ló dé máa ń pè Babátúndé, kí ló ṣe àwọn ọmọ yìí, ẹ wò wọ́n, kí lẹ ọmọ yìí ṣe fún wọn náà, kí ló dé náà. Ìgbà tí mo dẹ̀ ti rí ṣóò mo ti mọ̀ pé òun gan ló direct wọn, kàn wò kọ̀rọ̀ báyìí ni kò tẹ́ ẹ jẹ́ lọ sí bó ṣe ń tí ẹ bó ṣe gba táìní ẹ bí àṣẹ ṣe kàbàkàbàkàbà kó jáde bí jáde yọra ẹ báyìí ó sá lọ ni. Ọ̀dà ẹ ṣé gidi gan ni mà. Ìṣẹ̀lẹ̀ wo ló wá ṣẹlẹ̀, bóyá ẹ lè bá wa rántí ọdún náà lọ́hùn tàbí ẹ lè rántí bọ̀ ṣe tẹ́ lè sọ fún wa láàrin Alhaji Àyìnlá Ọmọwúrà àti ẹ̀yin, bóyá ó fẹ́ jẹ́ kínú bí yín sí Àyìnlá Ọmọwúrà díẹ̀ ni o àbí nǹkan kan gbà náà lọ́hùn mọ́. Ẹ ṣé. Gẹ́gẹ́ bí mo ṣe sọ látẹ̀yìnwá, Alhaji láìkì ìṣìnà. Ó fẹ́ travel ǹjọ́ kan lọ sékòó lọ ṣeré. So mo dẹ̀ láti ṣe oúnjẹ fún wọn kan tó lọ. Wọ́n wà nínú ilé mo ṣe oúnjẹ lọ́wọ́. Gẹ́gẹ́ bí obìnrin tó bá dà, àwọn ọmọlẹ́yìn ọkọ ẹ̀ wọ́n máa láìkì. Ọmọ bọ́ì kan bá wọn wà táxi lọ́dún yẹn, Músíbáwù ló ń jẹ́. Mo dẹ̀ gbọ́ pé ọmọ náà wà ní òkè láǹtò ló ń sìn pé babaláwo ló ń ṣe. Àtìgbà tálájì ti kú mi rí. Ọmọ yẹn ó wálé ó wá jíṣẹ́ kan fàlàjì mímọ́. Ó ṣàṣùré yà lọ́dọ̀ mi, ìyá Túndé àwọn ń lọ sékòó, ọ̀gá àwọn rán òun iṣẹ́ ní kó ń là gbé àwọn kan Ọlọ́run aṣọ yẹn lọ ṣọ́ ibò. Ọmọ ilẹ̀ lọ ń tiẹ̀. Bàtí mi dẹ̀ ṣe oúnjẹ tán jẹun tán mi lè dira mi mọ́lé wọ́n á ní èmi náà lọ nàjú ṣọ́ọ̀bù tó bá dàlẹ́ màmá àbọ̀ǹdé. Ọmọ wọn kan Haruna ló ń jẹ́, tó bá fẹ́ tráfù bẹ́ẹ̀ ọ̀dọ̀ mi lọmọ yẹn máa wá sùn gẹ́gẹ́ bí ìgbónára ẹ̀ náà. Ìgbà tó dẹ̀ bọ́ síta tó fẹ́ máa lọ bí mi ṣe máa ń ṣe, mo ṣáàkí wọn mo ṣàdúrà fún wọn, ayọ̀ àtàlàfíà lẹ máa dọ̀hún, ẹnì rí wàhálà ẹnì rí dààmú, Ọlọ́run aṣọ yín lọ aṣọ yín bọ̀. Bó ṣe ń sọ gbogbo kan tí mò ń sọ yẹn ṣá ó ń ṣàmì ó ń rẹ́rìn. Ìgbà tó yá tó fò kọ́tà yẹn sókè di títì báyìí ó bojú ẹ̀yìn. Bó ṣe bojú ẹ̀yìn báyìí ó dẹ̀ tún padà. Wá ní ìyá Túndé, mo ní ìsá Èkó yẹn àwọn ọjọ́ ń lọ ni o. Mo ní kí ló dé? Mo ní àjọ máa lọ ni. Ìwárò kò ń ṣeré ni. Mo ní ẹ̀jẹ̀ tètè máa lọ, àwọn ọmọ yín mà ti ń wò yín lọ́ọ̀kan. Oníṣòwò ó ti ṣéèjì ojú ẹ̀ ó ti frank ojú. Ó ní ti ṣọ́ọ̀bù ni mo sọ fún ẹ náà àjọ ń lọ ni mo wá ní kéyìn ti ṣọ́ọ̀bù. Aṣọ tí mo ronú ilé fi gba oúnjẹ náà ni mo ro dé inú ṣọ́ọ̀bù. Mi ò wọṣọ kan tó tangible tó dàbí ẹni pé èèyàn tẹ̀lé wọ lọ sí tòkù nígbà fẹ́ lọ sí tòkù. Ẹ wá ní kí n tẹ̀lé yín báyìí lọ sí Èkó. Mo lẹ́yìn ẹ wo bẹ́ẹ̀ ṣe wà. Ó ní kí n máa waste time òun kíákíá ó ti fàjúrò inú ti bí inú sì wá bí mi náà. Mo sá padà sínú ṣọ́ọ̀bù torí mi.